A kú dédé àsìkò yìí, mo kẹ́yìn lólùfẹ́ wa nílòkó lẹ́yìn òdì káàkiri àgbáyé. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, àna Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ètò yìí, ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín bá mi subscribe. Follow wa, ẹ ní ṣe àṣedànù. Bẹ́ẹ̀ bá ṣe wọ́n ń follow wa, ẹ dákun mo bẹ̀ yín. Ẹ máa share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ìwé máa jẹ́ fún wa bó ṣe ń jẹ́ fún ajíbìkin tó kọjá wí. A máa jẹ́ fún wa bó ṣe ń jẹ́ fún ọ̀sán ìbìkin. Ẹ dákun, ẹ ní ṣe àṣedànù. Ẹ má wo program yìí lásán o. Ẹ má wò wá níran, Ọlọ́run ní wò yín níran. Níbikíbi tẹ́ bá wà lónìí, àna Ọlọ́run ọba kò ní fi ogun wa sílẹ̀ tẹ́yà tọmọ tẹbí tará. Eléyìí tí mo fẹ́ mú wá fún wa lónìí, ó ní iṣẹ́ ìṣẹ́gun ọ̀tá. Tẹ́lẹ̀ tí ẹ̀ bá ti ń sáré pé à ń sáré bíbú àṣírí, ká lè rí ọwọ́ mú lọ sẹ́nu. Àwọn kan bẹ tó jẹ́ pé inú wọn bí wọn ni. Àwọn ò kí ń fẹ́ kéèyàn ṣeré láyé tiwọn. Àwọn ni ó máa rí pé tá máa ń ṣe ọjọ́ ìbí, wọn ò ní post fọ́tò. Tẹ́ bá ń ṣe ayẹyẹ kan tó jẹ́ oríire, wọn ò ní post ẹ̀. Tọ́tẹ̀yìn bá ti lè kú báyìí, ẹ mọ̀ wọ́n rí o. Àwọn ò kọ́ post obituary èèyàn, gbogbo ẹni kí ẹni àbẹ́yàn kéèyàn tó bá ń dúró de ọjọ́ ayọ̀ wa pé yóò wá di ìbànújẹ́, áyán ò mọ yan wọn ni, ọ̀nà ò mọ nà àwọn ọ̀tá wa ni. Àwọn ọ̀tá wa ó kù sọ́nà bí èéfín, gbogbo sí ń jẹ́ tẹ̀lédùmarè. Eléyìí ni iṣẹ́ ìṣẹ́gun ọ̀tá tí a máa ń ṣe àtọkọ àtìyàwó àtọmọ àtàwọn àtẹbí wa, ká dira wa lóṣùṣù ọwọ̀. Àtọkọ àtìyàwó, ẹ jẹ́ ká dìpọ̀ kípa ọ̀tá ó mọ́ ká wa, ipa ọ̀tá ò ní ká wa tọmọtọmọ tẹbí tará. Eléyìí ó ní báwo la ṣe ń lo irun abẹ́ obìnrin fi dáàbò bo ara wa. Ìwọ ìyàwó, irun tá máa ń fá yẹn, tá máa ń fá, tá máa ń dànù yẹn, ó wúlò torí gbogbo tọ́lọ̀ ń dá pátápátá ló ní ìwúlò tiẹ̀. Kódà irun orí wa, èékánná ọwọ́ wa, ó ní ìwúlò tiẹ̀, ẹ mọ̀, ó ní ìwúlò. Ṣé tó bí bá fa irun abẹ́, iṣẹ́ tó dájú dáadáa ni. Irun abẹ́ obìnrin tá máa ń fa, irun tá máa ń fa yẹn fún tóbìnrin ní o, tọkùnrin kọ́ o. Irun abẹ́ obìnrin tá máa ń fa dànù yẹn, má jẹ́ ká fa dànù mọ́. Tẹ́ bá ti ń fa ìmọ̀ tọ́jú ẹ̀ pamọ́. Báwo la ṣe máa lo irun abẹ́ yìí? A lọ irun abẹ́ obìnrin tí ó kúnná dáadáa. Jẹ́ pé obìnrin náà bí ọmọ mẹ́ta, ọkùnrin là mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ wá lọ irun yìí tí ó kúnná dáadáa. Àti lọ ti kúnná, ó ti yé yín. A wá pín irun yìí sí mẹ́ta, jẹ́ pé ọkùnrin méjìlá bá bí obìnrin kan. A pín irun yìí sí mẹ́rin. Àwa tá a jẹ́ ìyá tiwa ó jẹ́ ẹyọ̀kan. Àwọn ọmọ ó jẹ́ mẹ́ta. Tá a fẹ́ dáàbò bo ọkọ wa náà, ó dá ká dáàbò bo ọkọ wa, kọ́kọ wa náà ló ń bẹ̀. A wá pín irun yìí sí márùn-ún. Tí ẹrí tọkùnrin, a lọ ẹyọ atari mẹ́sàn-án mọ́ tọkọ wa. A fi síngbẹ́rẹ́ mẹ́sàn-án sí àárín orí rẹ̀ báyìí. Ọmọ wa tó bá jẹ́ ọkùnrin náà, ẹyọ atari mẹ́sàn-án náà ni, gbẹ́rẹ́ mẹ́sàn-án ni. Tó yẹ pé obìnrin lọmọ tá a bá bí, a fẹ́ dáàbò bò, ẹyọ atari méje, òun là á lọ papọ̀, máa fi síngbẹ́rẹ́ sí orí ẹ̀ báyìí. Àwa ìyá gangan, gbẹ́rẹ́ tiwa náà méje ni. Bá ti wá síngbẹ́rẹ́, jẹ́ ká fi powder yìí, ká fi pa. Fún àwọn tá máa béèrè ìbéèrè lórí tí mo sọ yìí, irun abẹ́ obìnrin, a lọ mọ́ ẹyọ atari méje fún obìnrin. Tó bá jẹ́ pé ọkùnrin ní ẹyọ atari mẹ́sàn-án, a lè fa irun yẹn ká lọ gbogbo ẹ̀ papọ̀ kó kúnná dáadáa. Ká wá pín ní iye èèyàn tá fẹ́ kó jàǹfààní ẹ̀. Tó ti yẹn báyìí, tá bá ti lọ irun yẹn tó bá ti kúnná dáadáa, a wá pín bóyá ọ̀nà márùn-ún ni. Bá ṣe wá pín yìí, ìdákọ̀ọ̀kan a lè ẹyọ atari méje mọ́ tó bá jẹ́ pé obìnrin ni. Tó jẹ́ pé ọkùnrin ní ẹyọ atari mẹ́sàn-án, òun là ń lọ̀ mọ́. Bí ó ṣe jẹ́ nìyẹn o. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí YouTube channel wa, ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín. Ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ dákun má wò wá lásán, bá mi share program yìí. Ẹ ní ṣe àṣedànù. Bó ṣe jẹ́ ti Elédùmarè. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ni 08039336675 tàbí 08087533584. Orúkọ mi ò yí padà. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Ká fi rí pàdé, ó di wọ̀ bí ọjọ́rọ̀.